Hello, ẹ̀yin èèyàn mi. A kú dédé ìwòyí o. Ó ga o ní a gbọ́ pé Prophet Tibetan ṣé mọ̀ pé kò ń ríran rere fún Naomi. Ó máa ń go against ẹ̀ bóyá àwọn olórí ló máa ń fún ní àwọn nǹkan tó ń ṣe ìran tó yẹ kó rí. Ó máa fún Naomi, á fún Tibetan, á wá lọ máa sọ fún Naomi. Wọ́n ló nígbà kan tí Prophet Tibetan tó sọ fún kábíyèsí wípé Naomi àjẹ́ ni, Naomi kìíní kan, Naomi mèrè, Naomi gbádàkodo. Gbogbo àwọn false prophecy tó sọ fún kábíyèsí nípa Naomi pé Ashley nìkan ni èèyàn pàtàkì, Ashley nìkan ni kìíní kan. Kò sí nǹkan tó ń wá lára Naomi tó lè rí Ashley. Ashley ó máa bí fruitful, wọ́n máa bí fruitful, wọ́n máa ṣe gbá, wọ́n máa ṣe pé Ashley wà fruitful ju Naomi lọ lọ́rọ̀ kan. At the end of the day, wọ́n ní tó bá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn negative fún kábíyèsí nípa Naomi pé máa lérò pé bóyá òótọ́ ni. Àṣírí tí wàá tún sí yín o. Wọ́n ní ṣe ni Tibetan kan dédé wá sáàfin. Wọ́n ní ṣe ló wá sáàfin ló ń béèrè Naomi. Bí wọ́n ṣe pé Naomi fún nìyẹn. Wọ́n ló dé Naomi dé rí tó ní ààfin ló bá kí, ló bá ṣe ló bá mọ̀. Ìyẹn wá ní èwo la tún rí gbọ́ o pé wọ́n lè ń béèrè mi because ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó jẹ́ àjèjì sí mi pé ẹ wá ń béèrè mi pé kí la tún ṣe this time around. Ṣé kìí ṣe pé bóyá ẹ tún wá kàn wá lábùkù pé kí ló níyẹn wá ní ó ti ẹ̀ welcome mi ni kò tó bẹ̀rẹ̀ sí ní máa accuse mi yẹn Tibetan. Wọ́n ní kò ṣe, wọ́n ní bá Naomi mi ó ti ẹ̀ kọ́kọ́ welcome mi pé kìí ṣe pé bóyá kìíní pé ìwọ ni mo wá rí yẹn ní ṣé kò le o. Ó ní kí Naomi jókòó pé ó fẹ́ bá Naomi sọ àsọyé ọ̀rọ̀. Ìyẹn ní ó dà mọ̀ ń listen o. Wọ́n ní nǹkan tó ń rí ni òun ò fẹ́ kú ẹ, òun ò fẹ́ wàhálà, òun ò fẹ́ ṣe gbá, òun ò fẹ́ ṣàwò. Bẹ́tẹ̀ èmi nǹkan tó ń rí ni òun ní kó ń sáré wá sáàfin kó ń wá sọ fún Naomi. Ikú ò ní jí ẹ pa àrùn ní sọ ẹ́ lọ́jọ́. Ikú ò ní jí àwọn ẹ̀ pa àrùn ní sọ yín lọ́jọ́. Báyìí nǹkan tí mo fẹ́ sọ mí ìfẹ́ wàhálà fún ẹ. Nǹkan mú kan wá fún ìkìlọ̀ ni pé kó ṣọ́ra pẹ̀lú àwọn tó máa sọ shit ara ẹ̀ ní ààfin. Torí sìn kó òun rí wọn ti gather o. Wọ́n sì ti gather gan-an lóríṣiríṣi pé ìpéjọpọ̀ wọn tó péjọ ń sìn pé kí Naomi ṣọ́ra. Kó dẹ̀ mọ ibi tó ti kó dẹ̀ mọ bó ṣe máa gbàdúrà, kó dẹ̀ máa fi òye gbé. Pé therefore nǹkan tó ṣẹlẹ̀ ni pé òun rí wọn pé wọ́n gather. Wọ́n dẹ̀ wá sọ wípé wọ́n wá bó ṣe fẹ́ pa ara wọn run láì ṣe Naomi. Pé òun ò dẹ̀ fẹ́ wàhálà fún Naomi. Kìíní kan òun like Naomi gan. Naomi ní ṣé ó sì lẹ́sẹ̀ like mi? Ó like mi tẹ́lẹ̀ gbogbo ẹ̀ṣà. Ó wá ń ya Naomi lẹ́nu pé Tibetan, Prophet Tibetan ló ń sọ̀rọ̀ báyìí. Ó wá ẹ ṣé o. Bẹ́ẹ̀ ṣe sọ yẹn, òun á wà careful o. Òun á dẹ̀ ṣọ́ra o. Pé ṣùgbọ́n àwọn náà lè dákẹ́ àdúrà, àwọn náà gba àdúrà. Pé kìí ṣe pé bóyá òun ò mọ nǹkan tó yẹ kó òun ṣe. Bó ṣe wọ́n ní ó ṣàdúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ó ṣàṣe. Ìgbà tó wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tán tó wá ṣe pé tó wá sọ wípé wá ní wá lóhun ti ń lọ. Naomi ṣé nǹkan tí mo wá sọ yìí pé báwo ló ṣe rí? Naomi ní ṣe bẹ́yìn náà ẹ̀yin lẹ sọ pé Adégún, ẹ̀yin náà lẹ tún sọ pé Adé Ògún mọ́. Pé nǹkan kí nǹkan tẹ bá ti sọ, àdúrà náà ni kò sí nǹkan tó ju àdúrà lọ. Mo appreciate ẹ̀ ṣá kí Naomi tó dìde, kí Naomi tó dìde tóun náà kọjá sí kìnìún ṣàrí pé ó ti lọ ló bá sìn. Bó ṣe yẹ kó rí nìyẹn. Ṣèbí wọ́n plan ní àwọn Ashley. Gbogbo negative things tó ń ṣẹlẹ̀ láàfin ṣe bá àwọn Ashley ni àti Maria gbogbo oríṣiríṣi. Gbogbo ìwà wọn ti ń ba fire díẹ̀díẹ̀.
gbogbo àwọn tó fi tó fẹ̀jẹ̀ sínú tó tún tọ́ funfun jáde gbogbo ẹ̀ náà lọ́lọ́run rí ọlọ́run dẹ̀ ń dá sẹ̀ríyà fún wọn. Ṣé rí ẹ jẹ́ ká sọ fún wa ká sọ àsọyépọ̀ ṣé rí ọlọ́run bó ṣe wà yẹn ẹni tó bá ń ṣe ti olúwa ọlọ́run máa wà ní sáìdì ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá fi tọlọ́run lẹ̀ tó jẹ́ pé lọ ń ṣe ti otherwise torí ọlọ́run lòun ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kí ẹlẹ́ṣẹ̀ kó ronúpìwàdà tí ẹ bá fi òtítọ́ lẹ̀ tẹ̀lé lọ ń pa làpálàpá bí tẹ̀ ń fẹ́ tẹ́lẹ̀ tẹ̀ ń pa làpálàpá ọlọ́run lílì ó máa wò yín ràn ó lè má tètè dé wá bá yín láti wá san yín ẹ̀san iṣẹ́ ọwọ́ yín ṣùgbọ́n ọlọ́run máa dákẹ́ á máa rọra máa kìlọ̀ fún ẹ á máa fà ẹ́ létí á máa kìlọ̀ fún ẹ á yìí máa wù ẹ́ pé bóyá o máa jáwọ́ nínú iṣẹ́ ibi bóyá nǹkan tó ń ṣe yìí tó yìí fún ẹ láàyè pé tó bá ti jáwọ́ òun náà á dẹ̀ ràn ẹ́ lọ́wọ́ torí ẹ̀ bó ṣe wà ìjọ tó bá ronúpìwàdà ọlọ́run dẹ̀ máa dáríjì ẹ́ that is our God ṣé ó yé wa báyìí so ẹni tí ó bá sọ pé òun ń lépa ọmọnìkejì sí àìdá kí ló ń expect ó lè lépa ọmọnìkejì pé o fẹ́ sọ pé kó má dáa fún kí ìwọ náà máa expect pé kí tiẹ̀ dà kò possible now nítorí bíbélì fi yé wa pé ó ní a kò lè máa pọ̀ fọ́nú ẹ̀ṣẹ̀ ká ní kí oore ọ̀fẹ́ ọlọ́run kó máa pọ̀ sí bíbélì sọ pé ká má rí so now kò sí àwíjàre kankan ní ẹnu ẹlẹ́ṣẹ̀ kò sáwíjàre lọ́wọ́ ẹlẹ́ṣẹ̀ nítorí pé by the time tí ẹlẹ́ṣẹ̀ bá ti ronú ara rẹ̀ tó ronú pìwàdà tó dẹ̀ kọ ọ̀nà ibi sílẹ̀ ọlọ́run aláàánú ni ó ní olóòótọ́ àti olódodo ní òun láti dáríjì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣedéédéé wa gbogbo. bẹ́ẹ̀ ni so ju gbogbo ẹ̀ lọ ẹ jẹ́ ká ronú pìwàdà ká yí padà kúrò nínú ọ̀nà ibi wa tá à ń ṣe torí ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ gbogbo ṣe pọ́pọ́ ṣìṣẹ́ Ashley ṣe mọ̀ pé kò sí orúkọ rere tó ní ààfin yẹn àtọmọdé àtàgbà náà mọ lójú náà gbé mú fún pàápàá jùlọ kábíyèsí ọ̀rọ̀ ẹ ti sú kábíyèsí ká má ì tí sọ ti Naomi ṣe mọ̀ nípa ẹ̀mú ní Naomi jàre sọ́rí o Naomi bíbá o Naomi ọmọ gidi ká má ì tí sọ ti Mariam ṣẹ́rí pé àṣírí wọ́n ní téèyàn bá ń yọ́lẹ̀ dá ohun burúkú á máa yọ ṣe ẹ rí i pé Mariam ẹ rí i pé ẹ wo bó ṣe polówó oyún láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó lọ sí ṣọ́ọ̀ṣì Naomi tó lọ ń sọ pé òun ti lóyún mú ní kọ́gun obìnrin yìí ó máa kọ́gun síbì kan ṣé èèyàn máa ń ṣọdún oyún ni èèyàn máa ń polówó pé òun lóyún ni ẹbí ṣu ọlọ́run ni wọ́n á fi ẹ̀kọ́ tà ẹ tún wojú irọ́ bàǹtàbàǹtà tó pamọ́ kábíyèsí mo ti mọ̀ pé lè máa lẹ́yìn kábíyèsí oyún yìí oyún kábíyèsí ni kábíyèsí ń sùn kábíyèsí ti mọtí kábíyèsí ti ṣe kíní kò mọ̀ òun kàn wá lọ bá òun dẹ̀ lọ ṣe nǹkan tóun fẹ́ ṣe bóun ló ṣe bí kábíyèsí ọlọ́run ló yẹ ẹni ẹlẹ́ni tí ò mọ nǹkan kan ó dẹ̀ wá parú rọ́bà tàbàtà ẹ tiẹ̀ wí gbogbo àwọn èèyàn ṣe tó ń sọ̀rọ̀ sí kábíyèsí kí ni kábíyèsí wá débẹ̀ kí ni kábíyèsí ṣe wọ́n sọ pé kó má bàa tẹ̀lé àwọn olùpẹ̀tẹ̀ ìwò bọ́lọ́run ṣe wá dìde inú àánú ẹ̀ ọlọ́run dìde inú àánú ṣé ó dojú tì àbó dojú tì ọmọ ọlọ́run ti yege kábíyèsí ti yege ìjójú òtí wọn bá so ẹ jẹ́ ká ṣe rere wọ́n ní rere ló pé ìkà ò pé so gbogbo kí Naomi ìwọ ló máa rẹ́rìn ìgbè wàá rẹ́rìn ìṣẹ́gun àti sọ bẹ́ẹ̀ ẹni máa ṣe rere kó máa ṣe ń ṣe ẹni tó ń ṣe ibi kó túbọ̀ kọ̀ǹtínú àti oore o àti kàkósí tó máa gbé ẹ̀yin èèyàn mi ẹ bá mi share ẹ bá mi like mo dúpẹ́ lọ́wọ́ yín fún bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa nígbà gbogbo àbọ̀ Ọlọ́run adájú lórí wa o ẹ̀jẹ̀ Jésù kọ́kàn ní ṣe ẹ̀mí ẹ̀jẹ̀ Jésù aṣùrùbò yín o ọdún yìí tó ti ń lọ
tó tún ti ń lọ a ti fẹ́ẹ̀ lo oṣù méjì tán. Ààbò Ọlọ́run very sure ó ti sure fún yín. Àánú àti ààbò àti oore-ọ̀fẹ́ àjẹjẹ tó ó máa bá yín gbé o. Láti ìgbà yìí láti títí láéláé. Àmín. Ẹ bá mi share, ẹ bá mi like. Kẹ́ dẹ̀ bá mi fi tó kù sí comment section. Ẹ ṣé gan láyọ̀.